Mo kí gbogbo lé, mo kẹ́yìn àgbàlagbà pátápátá ẹ̀yin tẹ́ wò mí jáde kéjàdò gbogbo àgbálá ayé ojú òní tí yẹn ní ṣàṣetì láṣẹ lẹ́dùmarè. Iṣẹ́ tá a mú wá fún wa lọ́jọ́ ìní oògùn ìfẹ́ tipátipá oògùn ìfẹ́ tipátipá ẹ̀yin àgbàlagbà iṣẹ́ yẹn jọ ẹ má fi fẹ́ yàwó oníyàwó o. Tí ìyàwó ẹ bá kọ̀ ẹ́ lẹ̀ tó bá lọ tẹ́ bá ṣiṣẹ́ ìyàwó ẹ á padà wá. Tí girlfriend ẹ bá fi ẹ́ lẹ̀ tó bá lọ iṣẹ́ yìí girlfriend ẹ á padà wá. Tó bá jẹ́ pé ìwọ ní ẹ̀yin méjì ẹ̀yin mẹ́ta ni girlfriend ẹ ń fẹ́ tó bá jẹ́ pé o ṣiṣẹ́ yìí girlfriend ẹ á padà wá. Oògùn ìfẹ́ tipátipá ni ẹ jọ̀ọ́ ẹ má ṣe lò, ẹ jọ̀ọ́ mo fẹ́ lédùn àbẹ̀ wá ẹ má ṣe lò. Nígbà míì a tún lò fún client ó ní bá ṣe máa ń lò fún client bọ̀ ká fi gbogbo ẹ lẹ̀. Oògùn ìfẹ́ tipátipá ẹni tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ o fẹ́ fẹ́ o lọ́fẹ̀ẹ́ o fẹ́ fi ṣe aya o dẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà iṣẹ́ yìí dáa. Ẹ lọ bá mi wá orí àparò kan ìkódẹ kan ẹ bá ti wá ìkódẹ kan á wá ti ìkódẹ yìí bọ àparò yìí ní ẹnu àwa dì ní òwú ìmùlẹ̀ tábà dì ní òwú ìmùlẹ̀ àwa wá ewé agogo egún méje ewé òbáwòdì méje a ó wá lọ sínú igbó tó jìnà àwa gbẹ́lẹ̀ àwa mú ewé agogo igún ẹyọkan àtẹ́lẹ̀ àwa gbé ewé òbáwòdì lé lórí a tún ṣe bẹ́ẹ̀ títí yóò fi pé mẹ́rin. Tó bá di pé mẹ́rin a ṣẹ̀ṣẹ̀ wá gbé nǹkan tí a dì ní òwú ìmùlẹ̀ yìí a gbélé lórí. Lẹ́yìn yẹn a wá tún gbé ewé agogo egún lé lórí a wá tún fi ewé òbáwòdì lé lórí títí a fi pé mẹ́ta. Tó bá ti pé kẹta ó jẹ́ méje bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà ó ti jẹ́ méje ẹ lè sì sí mi dáadáa ó jẹ́ méje tá bá ti gbé sí lórí. Ẹ̀yin àgbàlagbà ó di ògùn mo fi gbà mọ̀lẹ̀ búra fún yín ó di ògùn. Ó ní ọ̀fọ̀ ó ní ọ̀fọ̀ rẹ̀ ní olúyẹmí agogo egún ló yẹ igún la fi fún igún olúyẹmí bòbáwòdì ló yẹ àwòdì la fi fún àwòdì olúyẹmí ohun tí ó yẹ mí ni kí ẹ fi fún mi. Èmi lágbájá ọmọ lágbájá ni kí ọmọ lágbájá ni kí ó fẹ́ títí di ọjọ́ ikú rẹ̀ kí ó má ṣe fẹ́ ẹlòmíì mọ́ kó má ṣe fẹ́ ẹlòmíì mọ́ kó má ṣe fi ìfẹ́ hàn ẹlòmíì mọ́ kí ó má ṣe fi ìfẹ́ hàn sí ẹlòmíì mọ́ láti òní lọ torí pé ọjọ́ tí òkú àparò tó bá ti fò níjọ́ náà ni kí ìfẹ́ mi kó kúrò ní ọ̀pọ̀ ẹ̀. Gbogbo ohun tí n bá fẹ́ ni kó fẹ́ gbogbo ohun tí n bá sọ pé kó ṣe ni kó ṣe. Ẹnikẹ́ni tó bá ti fẹ́ kó bẹ̀ tí máa fi wọ́n lẹ̀ láti wákàtí lọ kó má ṣe kọ ohùn mímọ́ o. Gbogbo àwọn tó ń fẹ́ pátápátá kó bẹ̀ tí máa fi wọ́n lẹ̀ nítorí pé ìkódẹ ni a fi ha lẹ́nu. Gbogbo ohun tí n bá sọ fún kó má ṣe lẹ́nu sọ̀rọ̀ mọ́ kó má ṣe kọ ohùn mi mọ́ kó má ṣe yí ohùn mi padà mọ́. A ó wá fi àwa wá àtàrí méje sẹ́nu tá bá ti wá àtàrí méje sẹ́nu ẹ̀yin àgbàlagbà orí kìíní yìí a wá tó àtàrí sórí ẹ̀ tá bá ti tó àtàrí sórí ẹ̀ a wá fi ọwọ́ gbá ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a wá sọ pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà ni àwọn ọmọ ènìyàn ń pè ẹ́. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore lèmi ẹ̀mí mọ̀ sí. Wá lọ bá mi jíjẹ́ fún lágbájá ọmọ lágbájá kí ó má lè sùn kí ó má lè wo torí ẹkún ẹlẹ́kún ni ìrókò ń sùn ẹkún èmi lágbájá ni kó bẹ̀ tí máa sùn. A wá gbọ́ òkúta ńlá kan lé
lórí iṣẹ́ tí àrìmọ́lẹ̀ agbé sílẹ̀ agbó òkúta lórí. A wá sọ wípé ó di ọjọ́ tí òkúta yìí bá tó hù kí ìfẹ́ mi kó tó kò ní ọkọ̀ ẹ̀. Ó di ọjọ́ tí orí àparò yìí tó fọhùn kí ìfẹ́ mi kó tó kọ̀ mí sílẹ̀ àbí kí ìfẹ́ mi kó tó kò lọ́kọ̀ ẹ̀. A wá jẹ atare méje, a wá tu sí lórí. Tá bá ti tu sí lórí, a wá da yẹ̀pẹ̀ bò ó. Tí a bá ti da yẹ̀pẹ̀ bò ó, a wá fi ẹsẹ̀ òsì fi kì í. Ẹsẹ̀ òsì wa a fi kì ibi tí a ṣe parí iṣẹ́ sí. Ẹ máa bọ̀ ọ́lé. Mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe lò. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ẹ má ṣe lò. Orúkọ tèmi ò yí padà, ìwé olópin ẹni mọ̀ yóò mọ̀ yín. Àwọn tó fẹ́ kàn sí mi, àwọn tó ń wá nọ́mbà mi eléyìí 08104734120. Tí ẹ bá pè yẹn tí ò bá lọ, ẹ pè kejì 09123643152. Kò ní bàjẹ́ fún ọjọ́ òní tiwa. Láṣẹ Elédùmarè.